بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. nígbà tí Ọlọ́run ọba àlékiọlá tó bá ti ń gbèrò nǹkankan láti ṣe إذا أراد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ní èní ntí a máa ṣàlàyé fúnra wa nípa ọ̀rọ̀ Ramadan òun náà ni ma'ana ìtumọ̀ tó wà fún Ramadan wa ta'arifuhu àti introduction tó wà fún Ramadan. nínú ta gbọ́dọ̀ gbọ́yé ni pé wọ́n máa ń sọ fún wa pé in tó fa Ramadan òní pé ní Ọlọ́run ọba àlékiọlá nígbà tó dá ẹ̀mí ẹ̀dá èèyàn tán ó wá ń béèrè lọ́wọ́ ẹ̀mí ẹ̀dá èèyàn pé mọ̀nì àǹtà ta ni ẹ́ wà mọ̀nì àná ta lè mi pé ẹ̀mí wá ń sọ fún Ọlọ́run ọba àlékiọlá pé ní àǹtà wà àná ìwọ ni ìwọ èmi náà lè mi. ọwọ́ ń jẹ́ ká mọ̀ nínú káyà yẹn pé tọ́wọ́n ọba adẹ́dà ń gbà lérò ni pé ó expect kí ẹ̀mí kó sọ pé ní àǹtàrọ̀ bí nígbà tí ẹ̀mí ò wá sọ bẹ́ẹ̀ Ọlọ́run wá fẹ́ fi àjùlọ ó fẹ́ fi hàn ẹ̀mí Ọlọ́run wá ní pé kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ fi ìyà jẹ pé wọ́n fi gbogbo ìyà wọ́n fi jẹ ẹ̀mí àmọ́ ẹ̀mí fúnra ara ẹ̀ kò rí ìyà yẹn bá kankan ọlọ́ṣẹ́ wa sọ pé ní kí wọ́n mú ẹ̀mí kọ́ lọ ṣe kí ni kí wọ́n lọ tì mọ́ inú ilé kó má jẹ kó má mu pẹ̀lú nígbà tó wá débẹ̀ tó tì mọ́ inú ilé tí ò jẹ tí ò mu fún mọ́kàndínlọ́gbọ̀n ọjọ́ àbí ọgbọ̀n ọjọ́ 29 or 30 days. ẹ̀mí wá bọ́ọ̀hùn ó wá sọ̀rọ̀ fún ọ̀rẹ́ pé ya Allah mo pè wọ Ọlọ́run ọba anta rabbi ìwọ lọ́lọ́run ọba mi wa anta khaliki ìwọ ló dá mi wa ana abduka ẹrú ìwọ Ọlọ́run ọba ni mò ń ṣe pé ẹrú ìwọ Ọlọ́run ọba ni kíni ni mò ń ṣe Ọlọ́run ọba àlekè ọláṣẹ wa ń wò mí ó ṣe gbà mí lọ́lọ́run ni pé Ọlọ́run wa wò pé àṣẹ tó kápá ẹ̀mí òun náà ní kíni òun ní ebi àti òǹgbẹ pé láti ijọ́ yẹn lọ́wọ́ bá ti wá ń sọ pé ní gbogbo ẹ̀dẹ́yàn láti máa gbà wẹ̀ ẹ̀rí lè àtàbá wò ó yẹ kó fẹsẹ̀ jọ nǹkan tí à ń sọ pé ó jọ náà ó possible àmọ́ ó jọ ni tàbá wá rò ó jinlẹ̀ àmọ́ yìí pé ní ọ̀rọ̀ yìí ó tako ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an tí nǹkan kan bá lẹ̀ ti tako ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an ó ń túmọ̀ sí pé ní a máa gbé ọlá fún Al-Qur'an ju ọ̀rọ̀ yẹn lọ kí ni ọ̀rọ̀ náà òun náà ní pé ní Ọlọ́run ọba àdékè ọlá ó ń sọ yìí pé ní Bismillahir Rahmanir Rahim. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. pé nígbà tí Ọlọ́run ọba àlékiọlá tó bá ti ń gbèrò nǹkankan láti ṣe إذا أراد tó bá ti ń gbèrò nǹkan pé nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan tí mo fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ lélẹ̀ ní tí mo fẹ́ jẹ́ kẹ́ rí mú òun lélẹ̀ ayẹ fún lẹ́lẹ̀wò ó ti tọ́ fún nǹkan yẹn ó ti jẹ́ ọ̀ranyàn fún nǹkan yẹn kún fàyà kún kíkiní yẹn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀. so definitely tó bá jásí pé tí Ọlọ́run bá gbà lérò fún ẹ̀mí ni pé kẹ́mi sọ yí pé ní anta rabbi wa ana abduka pé ìwọ Ọlọ́run ọba lọ́lọ́run mi èmi dẹ̀ rí ẹrú sí ẹni ní ẹsẹ̀kẹsẹ̀
tọ́lọ́run bá ti ń béèrè lọ́wọ́ ẹ̀mí gbé ní mọ̀nà àǹtà wà mọ̀nà àná ta ní ẹ́ ta lè ní Ọlọ́run ọba ní ẹ̀mí tí máa fún Ọlọ́run ọba lẹ́sìn tí Ọlọ́run ọba fẹ́ ayẹ̀kún lálàwú kún fàyà kún wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run àtẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Allahu Akbar. So ló yẹ jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó ta ko ntí Ọlọ́run ọba ń gbà lérò pé ká fi gbà àwẹ̀. Kí l'Ọlọ́run wá gbà lérò pé ká fi gbà àwẹ̀? Tá bá lọ wo inú Al-Qur'an, Ọlọ́run jẹ́ ká mọ̀ nínú Quran 2 ìyẹn Suratul Baqarah verse 183. Ọlọ́run parí ẹ̀ níbẹ̀ yìí pé la'allakum tattaqun, kẹ́ bá lè jẹ́ ẹni tí yóò máa bẹ̀rù àwa Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run yẹn látara kíni? Àkọ́kọ́ bẹ́ẹ̀ kí olówó kó lè ní feeling sí pé àwọn kan wà tí yà ń jẹ tẹ́bi ń pa tí wọn ò rómi mu, kó lè bẹ̀rù Ọlọ́run látara wọn, kó bẹ̀rẹ̀ sí máa ṣe kíni, kó máa ṣe dáadáa fún wọn. Allahu Akbar. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní as-siyamu junnatun, àwẹ̀ gbígbà ìdè ló jẹ́. Ànábì ní kíni? Àwẹ̀ gbígbà ìdè ló jẹ́. So kí ló fi jẹ́ ìdè? Ìdè níbi ìbẹ̀rù Ọlọ́run. Ojú wa ẹgbẹ́ ta bá ń gbààwẹ̀, ẹni tó ń gbààwẹ̀ ò ní lẹ́tọ̀ọ́ láti wòwòkuwò, kò ní lẹ́tọ̀ọ́ láti gbọ́bọ̀kúgbọ̀, kò ní lẹ́tọ̀ọ́ láti sọ̀sọ̀kúsọ, bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní lẹ́tọ̀ọ́ láti ṣe ìṣekúṣe. Ó máa dera ẹ̀ láì jẹ́ pé kíni, láì jẹ́ pé ẹnì kankan ń ṣọ́ káàkiri àyàfi ta ni Allah. So ìdí tá a fi ń gbààwẹ̀ ní pé kíni, la'allakum tattaqun, kábà lè bẹ̀rù Ọlọ́run ni. Naam. Kí wá ní ìtumọ̀ àwẹ̀ gbígbà? As-siyamu fi lugha, nínú èdè technical meaning ó wà, linguistic meaning ó wà. Àbẹ́ ìtafẹ́ sọ yìí túmọ̀ ẹ̀ nínú èdè ní pé ní al-imsaku an shay'in, al-imsaku an shay'in, kéèyàn kóra ró níbi nǹkan kan, in tó jẹ́ ìtumọ̀ àwẹ̀ nìyẹn. In tó yẹ kó ṣe kó má ṣe, in tí nǹkan tó yẹ pé ẹ̀tọ́ ni fún ẹ àmọ́ ò ṣe látara kíni, ìbẹ̀rù Ọlọ́run. Oúnjẹ jíjẹ ẹ̀tọ́ ni fún wa àmọ́ látara pé a tẹ̀lé àṣẹ Ọlọ́run, a kó ẹnu ró. Omi mímu bẹ́ẹ̀ ni. So ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn kóra ró níbi nǹkan kan. Wà fi shar'i, ìtọ́ wa sọ di ṣẹ̀ríà, tó sọ àwẹ̀ gbígbà di ṣẹ̀ríà, tó jẹ́ pé ó gbọ́dọ̀ gbé rulings, ìdájọ́ dání. Òun náà ní pé ní al-imsaku anil ukul, kéèyàn kóra ró níbi gbogbo nǹkan jíjẹ, wà ṣáàrùbì àti nǹkan mímu. Wàá rí oúnjẹ ò ní jẹ, wàá rí omi ò ní mu, wàá rí wáìnì ò ní mu. Yàtọ̀ sí méjèèjì yìí, wasa'iril muftirat, àti gbogbo nǹkan tí máa ń ba ààwẹ̀ jẹ́, bíi kíni, toothpaste kì í ṣe oúnjẹ, kì í dẹ̀ ṣe nǹkan mímu, àmọ́ ó ń ba ààwẹ̀ jẹ́ nítorí pé kíni, ó ní taste, ó ní mentor, ó máa wà sensible sí brain wa. Ẹ̀rí bẹ́ẹ̀, gbogbo orú nǹkan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kú ń bẹ́ẹ̀. Bákan náà, wa kullu muftirat, nínú muftirat òun náà ní pé ní ìṣesí mi wà téèyàn máa jìnnà sí látara kíni, látara ìwòkuwò, ìgbọ́kúgbọ̀, mọ́ àníyà, ó dẹ̀ gbọ́dọ̀ lọ pẹ̀lú àníyàn. Min tulu'i fajiri sadiqa ila gurubi shamsi, nígbà tí oòrùn bá ti yọ, àlùfájàrí bá ti yọ láàárọ̀. Fájìrì yàtọ̀ sí shamsi o.
fájìrù ní pé ní kíni tí ọjọ́ bá ti là dúdú òru yẹn tó ti kú ọbẹ̀ tí funfun ti wà ń bẹ̀ a máa dá lọ dúró títí di ìgbà tí òṣùpá ti lọ wọ̀ tí ó lè jáde mọ́. Tá a bá ti kóra lókù nídìí gbogbo eléyìí ó ń túmọ̀ sí pé kíni à ń sọ̀rọ̀ àwẹ̀ gbígbà pẹ̀lú àníyàn kọ́lọ́n kó ṣe ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.